a gbé Ọlọ́run ga ní wákàtí tí a bára wa yìí. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀, oore ọ̀fẹ́ rẹ̀ kó wá wa rí ní gbogbo agbègbè ayé wa. Ipe bí a ti ń fojú sọ́nà fún bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì kò ní bá wa lẹ́jà fún, mẹ́rin bá wa ní ìgbáradì fún bíbọ̀ rẹ̀. Iṣẹ́ ìjọ lónìí ni láti pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, torí pé ẹni tí ó dé yóò dé, kì í ṣe pé yóò sì fún wa ní àtẹ̀jíṣẹ́ ṣáájú bíbọ̀ rẹ̀, ṣùgbọ́n àwọn àmì tá à ń lójoojúmọ́ fi hàn wípé ó ń bọ̀. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a pè ní ààlà ìgbàanì. A fẹ́ wo apá ìwà mímọ́ nínú ààlà ìgbàanì tí a fi lélẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn baba ńlá wa àti ìwé mímọ́. Oríṣiríṣi ewu kan ló ti yí padà náà ìta wà yìí, débi oúnjẹ tá ń jẹ, aṣọ tá ń wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ lónìí débi pé bí a bá tẹra láti wá ìwà mímọ́ rí, ìwà mímọ́ ti di ohun àfìsẹ́yìn nínú ìjọ, níbi iṣẹ́, nínú ètò ẹ̀kọ́, nínú ọgbà ilé ìwé, nínú ọgbà hospital, nínú eré ìdárayá, eré bọ́ọ̀lù, àtòríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀, nínú ètò òṣèlú. Ó ti fẹ́ di àfìsẹ́yìn. Tó bá di pé ìjọ Ọlọ́run ò tẹnumọ́ mọ́, àbá àti ẹ̀ka sí mọ́, kílẹ̀ yóò ṣẹlẹ̀. Bíbélì jẹ́ wa nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 2. Ó ní ká paradà láti di titun nínú èrò inú wa, ká lè bá rí di ìfẹ́ Ọlọ́run tí ó pé tó tọ̀nà tó ṣe iyebíye. A gbọ́dọ̀ paradà láti di titun nínú èrò inú wa. Ó wá dé pé nínú ìrìnà tá a wà yìí, ó nira sí lójoojúmọ́ láti di ọmọ Ọlọ́run nítorí ìyípadà tó ti bá gbogbo nǹkan lónìí yìí. Àwọn akọ ẹgbẹ́ wa, àwọn oríṣiríṣi ìlàkàkà, ojú mèmí ojú ọ́, competition tí ń lọ láyé lónìí yìí. Ó fẹ́ dàbẹ̀ pé nǹkan náà ń le sí, àti àwọn ẹ̀yà ara wa tí ń bá ọkàn wa jagun, tó fẹ́ ká jẹ èso tí Éfà jẹ àtàdàmù jẹ níjọ́sí, tó ń ti àwa náà gbọ̀ngbọ̀ngbọ̀n wípé a gbọ́dọ̀ jẹ kójú wa lè bá àlà, ká lè bá nímọ̀, ká lè bá dàbí ayé. Gbogbo ẹ̀ náà ní í ṣe ẹbí tá a wà yìí, kí á ló dìde ìkúnlẹ̀ mú káwọn ọmọ ṣe. Gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ Bíbélì jẹ́ wa nínú Jọ́ọ̀nù kìíní orí 2 ẹsẹ̀ 16. Ó ní gbogbo tí ń bẹ nínú ayé, ìfẹ́ ara, ìfẹ́ ojú àti rírà àyà, kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé. Ó ní fi ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ṣùgbọ́n àwọn tó bá ṣe ìfẹ́ Ọlọ́run yóò dùn títí láéláé. Ó dàbí pé nǹkan náà ń tì wá, ó ń gbá wa bí ìgbà tí a bá sọ ewé sójú omi tí ń gbá lọ, ṣùgbọ́n ẹja ìbọ́dọ̀ sàn lọ, ẹja máa ń wẹ̀ contrary sí odò ni. Bẹ́ẹ̀ ni Christian gbọ́dọ̀ jẹnu ayé yìí, bí ṣe ń gbá wọn lọ yẹn, a gbọ́dọ̀ dojúkọ láti tún dípẹ́ padà kúrò nínú bí tí ń gbá wọn lọ yẹn. Ẹni tẹ̀sí bí táyé tẹ̀sí, kì í ṣe orin Christian, pàápàá jùlọ tó fẹ́ mórí délé, tó fẹ́ dé ọ̀run. Ó wá dàbí pé kò síbi tó ti ẹ̀rọ ọ̀run láti jẹ́ Christian lónìí, láti ẹ̀ ti practice Christianity lónìí. Bíbélì jẹ́ wa nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14. Ó ní ká máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́, láì sí èyí kì í ṣe ìyẹn tí ó rí Ọlọ́run. Ìwé Pétérù kìíní orí 1 ẹsẹ̀ 14 sí 16. Ó ní gẹ́gẹ́ bí ọmọ tí ń gbọ́ràn, kí a bá sì darapọ̀ mọ́ ayé yìí gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ nínú àìmọ̀kan wa, gẹ́gẹ́ bá ti kọ́ pé ẹ jẹ́ mímọ́ bí èmi sì jẹ́ mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní eléyìí. Ó dàbí pé ọkàn wa gangan sì ní ibi tẹ̀rẹ̀ yẹn àbí battlefield yẹn tí ìjà kadì yìí ti ń lọ. Torí tí ń wo tá à ń gbọ́, ní tá à ń rò, ní tá à ń gbọ́, ní tá à ń rí, ó ń wọnú ọkàn lọ. Inú ọkàn la ti ń process ẹ̀, inú ọkàn la ti ń gbére ẹ̀, la ti ń yírí ẹ̀ wò. Bí ọba ti lè ráàyè inú ọkàn wa, ó mú olúwa rẹ̀ nìyẹn. Bá a bá lè takò inú ọkàn wa, tá a lè jáde, aborí nìyẹn. Ìjà ojoojúmọ́ ni. Bíbélì jẹ́ wa nínú Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 9 ẹsẹ̀ 10. Ó ní kí ìmúra wa kó jọ tọmọ Ọlọ́run nínú ayé tó jẹ́ pé oríṣiríṣi ìmúra láàrin ọkùnrin, láàrin obìnrin, láàrin ọmọdé, láàrin àgbàlagbà ń ló ti wọnú ayé lónìí yìí. Àtòrí ti oríṣiríṣi nǹkan tí ayé ti tún ìmú wá fún wa. Bíbélì jẹ́ wa bẹ́ẹ̀. So nítorí náà a nílò ẹ̀mí mọ́ níbi tí a wà yìí. Kí ni a fi nílò ẹ̀mí mọ́? Òun náà ni pé agbá ìmọ̀ ló lè mọ àlàjá. Dẹ̀ka ìtumọ̀ wípé bẹ́ẹ̀ lómi bá ṣe, èmi ò lè ṣe. Tí a bá ń gbé pẹ̀lú principle yìí, pé bẹ́ẹ̀ lómi wọ́n lè ṣe tí wọ́n nìyẹn, tèmi kọ́ lélẹ̀ tí a gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run.
a nílò ká tún fara sí ọ̀rọ̀ Ọlọ́run sí, a nílò ká tún máa gbàdúrà sí, a nílò ká tún máa fetí sí ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró sí, a nílò kí a gba ẹ̀mí mímọ́ láàyè kó fún wa ní ẹ̀bùn rẹ̀ láti dá ẹ̀mí mímọ́ yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà iṣẹ́ agbára iná tí a lè pè ní anointing tí ń káàkiri láyé lónìí yìí. Pẹ̀lú bẹ́ẹ̀ jẹ́ ó yẹ wa pé tí àbá ipá kákòókò ní kúrú à ń torí àwọn demonstration agbára yìí demonstration anointing yìí ọ̀pọ̀lọpọ̀ àyànfẹ́ ni yóò ṣubú àti àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ tó jọmọ́ ìwà mímọ́ inú ọ̀rọ̀ inú ìwà inú ìṣe inú relationship wa tó lọ́n òkè kó ràn nìkan wa lọ́wọ́ kó máa dúró ti dìbò rẹ̀ lẹ́ẹ̀kejì ká má ti ṣubú dànù lórúkọ Jésù Kristi Olúwa wa wòlíì Jeremiah Kútànàdé lẹ́yìn tí ẹ̀ ń gbóhùn rẹ̀ àwọn àdírẹ́sì wa náà lè rí yẹn tá a tún fi pàdé láfẹ́ lọ́kùnrin abẹ́sí fún yín Jésù Olúwa wa àmín.